Are you the one to remind me? Or are you the one to tell me when I'm bad? Èmi kọ́ mọ̀ pé ní bad. Ọlọ́run tó jẹ́ kí n ní tongue tie láwọn. Ọlọ́run mọ̀ pé kò fẹ́ kí n sọ̀tọ̀ kù sọ ló ṣe fi tongue tie sí mi láwọn. Kò yẹ. Ọlọ́run fẹ́ kí n mọ ọ̀rọ̀ tí máa sọ ní àwọn mi ṣe lẹ̀ mọ́lẹ̀. Ọlọ́run mọ bó ṣe máa ń ṣe kan ẹ̀. Ìjọba Ọlọ́run mọ̀ pé káláwọ̀ yìí kò sí tongue tie ń bẹ̀. Wàhálà ni o. ń ṣe ìdùnnú tèmi náà láti máa wá sórí social media or láti ṣí ìdí ara mi or láti yẹ̀yẹ́ ara mi. Tèmi yé mi. Talantolo orí ògbádé fòbò bàfin jẹ́ ìgbín ò wojú ara ìyá ò wojú ara ìyá ò kọ́ṣọ́ ẹni kò sọ fún ẹni pé fàbúrò mi sílẹ̀ olórí burúkú ni ẹ fàbúrò mi pé bá àbúrò mi ń gba abẹ́rẹ́ àbúrò mi ń lògùn ó yẹ kó sọ fún ẹni pé fàbúrò mi sílẹ̀ ń lògùn mo mọ bí mo ṣe máa mú tó bá dé Jẹ̀bú olórí burúkú wọ́n sọ̀rọ̀ nípa tèmi fámìlì tèmi background tèmi máa sọ pé ṣọgbọ́n obìnrin ni máa sọ pa fámìlì ìyá tèmi position tí ìyá mi wà lọ́dọ̀ Olúṣetí máa sọ fún ẹ má wọ́ọ̀rì ìmọ̀ràn èmi o ṣé olórí burúkú fake life tẹ̀yìn live ni kò lè jẹ́ kẹ́yìn lè bá sọ̀rọ̀ rẹ̀ ayé tèyìn mo ní fake life nọ́mbà tí ìyá mi jẹ́ lọ́dọ̀ Olúṣetí máa yẹ kó mú ó rọ ọmọ tí mo jẹ́ máa jẹ́ kó mú mo ti sọ lórí burúkú díẹ̀ di ni ògbọ́n ni mo ti sọ àìmọye ọmọ virgin lèmi njọ́ tó Olúṣetí kíyà mi mọ́lẹ̀ tó gba mú gbàgà tó já díẹ̀ njọ́ ìran lóyún mi àbólórí burúkú ni lọ́sọ̀dọ̀ gbolú kó lọ bèrè barista lọ́dọ̀ gbolú wá sọ̀tún fún ẹ ilé ọ̀rẹ́ dádì mi ni bàbá mi ti gbé bàbá mi sùn wọ́n ń bọ̀ látàbà pátínkà dílà ni importer and exporter ni Olúṣetí wọ́n gba mọ́tò bọ̀ láti China Toyota ó ní dílà àwọn ní Briscoe mo sọ sórí yẹn Briscoe ni mọ́mì mi apply she finish secondary school ó apply she ṣe secretary to Olúṣetí secretary ni. Secretary ìyá mi wá apply because she want to get money to go to university she wanted to become a pilot do you understand that inú oko igbó tako ni ìyá mi ti wá wọn náwó bàbá wọn náwó family ìyá mi ó wá ṣe wá sí kò ní happen to be a receptionist to my daddy Olúṣetí rí fine girl young girl fine girl mọ́mì mi ó ṣàrí picture ṣòrí mọ́mì kó lo filter àbí make up mo ṣàrí fọ́tò mọ́mì mi lórí péjì ìyá lórí péjì mi. You shall hear me, you shall photo hear me lórí page mi. Kò lo filter, kò lo make up. Very young, pretty lady. Olúṣetí náà tó owó bàbá Kọ́lá, owó bàbá Bọ́láńlé, owó bàbá Ṣẹ́gun. Orí ìyá mi as a pretty young lady. Ó kì í mọ́lẹ̀. Ó sì jáde ẹ̀ nìyẹn. Gbà! Ó jáde ẹ̀ bá ó doyin Dky ni. Mi ń sọ máa lè. Fresh baby ni mí. Ìyá mi ò ṣòbò yẹn. Ó béèrè ni ìyá mi ò ṣòbò yẹn kò fòbò wádé kiri kò fòbò wá ọlọ́pàá kò fòbò wá connection kò fòbò sórí burúkú kò fòbò ṣẹlẹ́yà kò fòbò ṣòṣì wọn dó ńlẹ̀lẹ̀ wọn dó lórí bẹ́ẹ̀dì tó gbà ski wọn dó ìyá mi lórí bẹ́ẹ̀dì tó gbà ski wọn dẹ̀ já ìbàlẹ̀ ẹ̀ pún ó doyún Dky wàwẹ̀ Olúṣetí spam ẹ̀ Olúṣetí spam Olúṣetí ó ṣọ́ọ̀tì ọ̀ọ́tì gan doyún ni wọ́n pàtó fún mi náà mo ṣe ní mi I have the conversation mọ́mí mi sọ fún mi náà she told me meanwhile mi ò tètè gẹ́ẹ̀tì ẹ̀ kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ bàbá mi kejì ìyẹn barista tó kú mo kàn pé bàbá mi máa ń pè mí ó máa ń pè mí pé ọmọ mi ó máa ń pè mí ní ọmọ mi ò understand ó ní orúkọ kan tó máa ń pè mí mi ò understand ọ̀rọ̀ ìyẹn ọ̀rẹ́ dádì mi ni o wọn lọ bá mọ́mì mi ò lọ bá mọ́mì abókí báwo ni ṣòwò ọ̀gá ńlá aṣoríire èèyàn mi alálùbáràkà tó pọ̀ so wọn lọ bá mọ́mì mi mo ní barista máa ń pè mí lórúkọ báyìí kí ni túmọ̀ ẹ̀
mọ́mì mi wá ṣàlàyé fún mi ẹ̀gbọ́n mi ṣì wà láyé o báwo ni Olúwa ṣeun fún mi ẹ̀gbọ́n mi ṣì wà láyé ẹni tí mọ́mì mi tẹ̀lé ṣì wà láyé á sọ the same story fún yín tẹ bá fẹ́ pè máa fún yín nọ́mbà ẹ̀ mo lè pè mọ́ sórí live chat ẹni tó kù fún mi ń yà gbàdí mo lọ bá mọ́mì ní pé ọkùnrin máa ń pè mí lórúkọ báyìí kí ló ń ṣẹlẹ̀ ọgàn mọ́mì mi ṣe ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún mi nìyẹn in fact ẹni tó mú mọ́mì mi tó mú lọ sọ́dọ̀ Olúṣetí fún iṣẹ́ mo tún pọ̀ wọn náà tún ṣàlàyé fún mi so that was happen olórí burúkú ẹ̀yin lè sọ̀rọ̀ sí mi ayé yín ni ò dáa kí Àbíkẹ́ wá sọ báyìí ayé ẹ̀ṣẹ̀ nílé ìyá ẹ̀ orí èèyàn tí ìyá Àbíkẹ́ jẹ́ ìyá 99 bàbá mẹ́sàn-án ọmọ mẹ́sàn-án ìyá ẹ̀ ní kí Àbíkẹ́ wá sọ̀rọ̀ ìyá ẹ̀ bí ìyá ẹ̀ ṣe fòbò ṣe yẹn kóun wá sọ ṣebí tí ayé mi lè mi sọ I'm proud to talk about my mother kí Àbíkẹ́ wá sọ ti ìyá ẹ̀ fún wa. ẹ fẹ́ gbọ́rọ̀ yà kọ́ntínú ìgbẹ́. tó fẹ́ molest obìnrin tó fẹ́ fẹnu wọ́ọ̀ṣì obìnrin. wọ́n fi jọ bàbá mi. jọ kí ni position ìyá ẹ nílé Adénúgà. ìyá question ló béèrè mọ́mí àǹtí mi wáyé mọ́mí àǹtí mi táyé nọ́mbà 4 ni mọ́mí mi nọ́mbà 4 mọ́mí mi dẹ̀ kéré she was young nígbà tó bí mi nọ́mbà 4 ni mọ́mí mi ṣé mo ti dáhùn béèrè ẹ́ mo ti dá lóhùn go ẹ̀. tí ó bá ṣògbò yẹn ìbéèrè ò fàjà o. mo ti dẹ lóhùn kò ṣògbò yẹn nọ́mbà 4 ni first shot Olúṣetí gbá ló doyún mi kò ṣògbò yẹn Olúṣetí ló ti spáìdì wọn mi ìgàrí náà tó mo ti dẹ lóhùn. tó bá fẹ́ hánsà wá ìbéèrè ni mo bí ẹ mo ti dẹ lóhùn. kí ni position ìyá ẹ ṣé wọ́n máa wọn mú mà níyà ẹ bímọ fún àbọ́kùnrin tó ti níyàwó oríṣiríṣi ńlé tí ìyá ẹ lọ ṣògbò yẹn fún tó fi kó lórí burúkú ọmọ tí ò ní láárí ọmọ tí ò ní ìran ọmọ tí ò mọ̀rọ̀ sọ. mo ní ìran ìnáwó lórí burúkú ní ṣebí ìyá ti bàbá tèmi nìmi dárúkọ ìyá tí ìyá mi mo ní ìran mo dárúkọ fámìlì ìnáwó lórí burúkú ní ẹni. mi ò ní láárí mo wà ní Amẹ́ríkà olórí burúkú lòṣìyà ọba ẹbí ẹ̀mí lè wọ́gbọ́n mọ̀ pé wọ́gbọ́n òun gbàdúrà kó wọ Amẹ́ríkà Ọlọ́run ní jẹ́ kó wọ bíbá yìí olú ẹ̀kọ́ làwọn. ọmọ jálajàla bíi títí ìbéèrè ni o fàjà tó bá fẹ́ hánsà àwa ní position ìyá ẹ nọ́mbà 52 ni nọ́mbà 4 position ìyá ẹ nọ́mbà 11 ní ilé Adénúgà o nọ́mbà 4 lọ́dọ̀ position ìyá ẹ nọ́mbà 8 ni o àwa béèrè lọ́wọ́ ẹ pé kí ló dé ìyá ẹ ò rí single man ni kó tó lọ ṣùgbọ́n. ìyá mi rí single man ìyá mi was not interested because she's not even prepared already to become a mother. She want to further her academic, her career, her life. Like I said, she wanted to become a pilot. But torí pé kò ṣe lówó náà ti wá background nínú ọ̀nà lọ́wọ́ bíi ti Olúṣetí ẹkùn. Iṣẹ́ ló lọ ṣe lọ́dọ̀ Olúṣetí ló ṣe bá Olúṣetí rí fine girl bá kì í mọ́lẹ̀. So ti answer question yẹn. Kábíkẹ́ wá sọ ti ìyá ẹ̀ Àìná kó wá sọ fún wa ó ṣe ṣòbò yẹn tó fi bímọ káàkiri. Kábíkẹ́ wá ṣàlàyé fún wa bó ṣe bímọ káàkiri bí àyà Àìná ìyá tó ṣe custom ẹrú kó wá ṣàlàyé fún wa. Kọ́ńtàbí bá máa fún ìyàwó jẹ mílíọ̀nù wọn kan ní ìfẹ́ blọọkì wọn ni. fún married man. ibi tí question yẹn ti máa lọ nìyẹn. ok mo tẹ̀lé tẹ́ lóhùn. ṣé ńgbà tí ìyá ẹ fẹ́ bímọ tó fẹ́ lọ́kọ ṣé kò rí single man ẹgbẹ́ ẹ̀ ni tó fi jẹ́ pé ọkùnrin tó ti kóyàwó jọ rẹpẹtẹ tó ti bí oríṣiríṣi. ìrọ̀ Oríṣetí tó ti kóyàwó rẹpẹtẹ bàbá aláyé Oríṣetí tó kọ̀ fa ṣé tó fẹ́ kí bọ́ọ̀sì mọ́ bẹ̀rẹ̀ má yẹ bọ́ọ̀sì olórí burúkú ni tí Àbíkẹ́ ti máa sọ bí ìyá Àìná bó ṣe ṣòbò yìnyín tó fi bímọ kiri tó fi bí torí lọpẹ́ fún gábà tí òun bàbá ẹ̀ máa ṣàmà bọ́ọ̀sì bọ́ọ̀bù ètò ọ̀rẹ́ tó kún gbàlẹ́ mi sí ok. nìyẹn èèyàn láàyò kí ló ṣe é ṣó ní disability ni ṣógé lápá ni ṣógé lẹ́sẹ̀ ni abọ́ọ̀lẹ̀ àtòbò jẹun òun nìyẹn. ìbéèrè ò fàjà o. custom server. ọ̀lẹ obìnrin alápámáṣiṣẹ́ àwọn tí wọ́n ti dìpẹ́ǹdì lórí pé àwọn. olórí burúkú ẹ̀ ò gbọ́tọ̀ yìí ẹ̀yin fans mi ẹ̀mí ló lẹ́fẹ̀ẹ́ kí n máa sọ fún yẹn ẹ̀mí ló mo ti sọ pé ìyá mi ṣe bó ṣe ń wọ́ọ̀sùn ní tẹ́jú oṣó ní àsùnwàní lóṣòdì
dé tó fi tọ́lọ́ fi gbàdúrà tó fi wò Èkó. Ọládìyí mi fi sùúrù tẹ́ kí n tẹ́ sí aláya àwọn pípé lójú. Ẹ kì í tẹ́ sí ìyá wọn fẹ́ gbọ́rọ̀ ni. Ìyá mi ń ṣe ẹ̀lẹ́. Ìyá mi ń ṣe the first time tí mo kọ́kọ́ travel tí mo lọ sí lóyìnbó. Tẹ̀bí dáàdì mi. Ọmọ $200 kéré ní owó ń gbà yẹn. We're talking about almost 3 years ago. I was traveling with my daddy. That $200 ní mọ́mì mi ṣe sápò. Wọ́n kó lé mi lọ́wọ́. Ìyá gbà. Tòbí bàbá bá ti rọjà wọ́n náà fi rà kan. Mo dẹ̀ fi ra àwọn used battery nígbà yẹn. Mo ra àwọn used battery àti táyà mo kó sínú kọ̀ǹtínà dáàdì mi. Èmi náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ìyá mi was there for me, help me all the way. Tí mo fi wọ America. Do you understand that? Ìgbé mi ṣe lọ sí Sweden, ìyá tèmi lọ sí China, ìyá tèmi lọ sí Dubai on a distance trip. Ìyá tèmi ó ń ṣọ̀lẹ̀. Ó ń lọ sí China bẹ́ẹ̀ ló ń lọ sí Dubai, ó lọ ship container wa. Ìyá tiẹ̀ Àyìnà bó ṣe ṣerú kọ́sítọ́ọ̀mù ni kó wá sọ fún wa. Bó ṣe ṣòbó yẹn yẹn. Òun ni kí ó wá sọ fún wa, kábíkẹ́ wá sọ fún wa. Ẹ ń tó náwó rẹ̀. Ó dàbẹ́ mi tẹ́ ń bá sọ̀rọ̀ ṣáà mi tó sọ̀rọ̀ sí. Mi tẹ́ ń bá sọ̀rọ̀ ṣáà. Yẹ kó lórí burúkú orí ògbádé yẹn kó ti kọ́ṣọ̀ ẹ̀. Síntì kó lè kọ́ṣọ̀ ẹ̀ máa tara ẹ wọlé sí lára ni. Èmi máa tara ti wọlé sí ìyàtọ̀ lára. Ọlọ́pàá tó bá fẹ́ mú mi kó wá mú mi. Tí bá rí lẹ́ǹtì kẹsàn pọ̀ máa lè ní mí. A máa tì mí mẹ́wọ̀n. Máa jáde. Wo máa sọ̀rọ̀. Sórí títọ́ ká sì ṣe pẹ́ tó ṣe ń pẹnu sọ yẹn òun ló mọ̀ o. Òun ló máa ṣe tó ń ṣe bí òun náà ní ẹ̀ṣẹ̀ ni o. Ìyá yín wọ́n gbóná wojú mi. Wọ́n máa rìlíìsì ẹ̀ wọ́n máa ti máa tọ̀nù ilé wọ́n máa rìlíìsì ẹ̀ mo pààyàn ni mo gún àgbájọ búra ni. Wọ́n lọ fọ́ka nìyí tó bú mi tí mo ní evidence náà tó náà bú mi. Abẹ́ ń ṣí èrè ṣe lè pé mi ní fídíò lọ́wọ́. Ẹ ti yá wèrè. Ẹ múra sí i. Ọlọ́kọ àbẹ́wọn tó bá ti bímọ àbáwọn tó bá ti ṣe díìsì làwọn fẹ́ lọ jẹ nọ́mbà 35 nílé olórogún. Nọ́mbà 4 ìyá mi. Ìbéèrè ni o. Ń gbẹ lóhùn nọ́mbà 4. Because wọ́n ló ń disrespect àwọn obìnrin òun náà ṣògbò yẹn yẹn. Olórí burúkú àbíkẹ́ òun disrespect obìnrin àbí kò disrespect ọkùnrin. Bàbá àbáláwo wọn fi wọ́n lẹ̀ up to today Olúṣètì petroleum ṣì wà ń bẹ̀ o. Ṣé òun fi wọ́n sílẹ̀ má bá wọn sọ? Láti àwọn lóhùn àwọn ọmọ mọ́mì mi ní sẹ́ lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ìyá tí wọn Àyìnà ní kọ́ gbé síta. Ìyá yín Àyìnà kẹ́ gbé síta. Kí ìyá yín wá ṣe bó ṣe ṣe erúkú ní custom. Bó ṣe ṣòbò yẹn fún àwọn custom officer. Ní kábíkẹ́ wá sọ fún wa tí ìyá tèmi lè ní sọ. Tó bá ní ẹni tí nípa ìyá mi ju kan tí mo sọ lọ come out and talk about it. Iṣẹ́ ni máa mi wá ṣe lọ́dọ̀ Olúṣètì iṣẹ́. She came as a receptionist. That's it. She came to work. And there's a dignity in work. Because she wants to sponsor herself to the highest education. Kò lọ fòbò ṣe yẹn. Kò lọ ṣoṣo olóṣó aṣẹ́wó ṣòbò yẹn tí orí tí ọ̀gá Àbíkẹ́ tó ń ṣe kiri ní Nàìjíríà tó fòbò ṣe yẹn tó fi ń gba connection kiri tó fi ń threaten life àwọn èèyàn tó fẹ́ fòbò gbadé kó tó ti pé wọ́n lé síta. Ìyá tèmi ò ṣe bẹ́ẹ̀. Ìyá tèmi wá ṣọ́fẹ́ ṣiṣẹ́ make money and send herself to school. Àbíkẹ́ fòbò ṣe orí burúkú kiri ni. Straight from olórí burúkú, straight from olóṣì, straight from onúgbò. Àṣírí ẹ̀dá. Did you hear me? Àbọ̀bọ̀. Tí o fẹ́ kí tó sọ fún ẹ̀dá kó lè yí ẹ, kó lè máa ríǹgì létí ìyá ẹ̀ torí lọ pẹ́. Bí ìyá tèmi ò fòbò ṣe yẹn bí ti ìyá Àyìnà tóun náà tún wá ra wọlé. Ó dẹ̀ pọ́sibù kó gbélé fọmọ tórówó tí ìyá bá ṣe tí ìyá ṣe ó pọ́sibù kó gbélé fọmọ. Ọmọ tèmi ń ṣoríire Olúṣètì ṣoríire Olúṣètì àdúwọ̀kì onígan àdúwọ̀kì ọmọ tèmi gan ọ̀n ṣọ̀lẹ̀ kò yí ẹ. Ọmọ mi tó ṣe wọ skul níjọ́ wo ó ṣe first interview ẹ̀ síbi àwọn ọmọ sẹ́ni fídíò ti rán ọmọ pa ọmọdé kẹwàá ọṣẹ Ọlọ́run tó lójú mi jẹ eléré burúkú lè ní. Náyọ̀ Facebook náà ni everything end right here gbogbo orí burúkú orí Facebook ni. We live life and we live life outside Facebook. You understand? We have life outside Facebook.
this is you guys life èmi fẹ́ fi ń ṣeré lẹ́nu mo ní táìmù yín ẹjẹ́ àjọba ṣeré ọwọ́. wàá wò sàkún ẹ mo wọnú ilé ayé ẹ lọ mi ò rè pé wọ́n máa níyà ẹ bímọ fún. ò parọ́ yẹn náà ò parọ́ yẹn. mi ò rò pé wọ́n máa ẹ tó ló padà fi Olúṣetí sílẹ̀ yé kí tó sọ yẹn sórí yẹn olùgbé yẹn jẹ ó padà fi Olúṣetí sílẹ̀ tó Olúṣetí refuse láti san dáórì yẹn tó kó ti bí mi ìgbàlódé Olúṣetí gbé yọ wà lọ sọ dáórì mi pàṣẹ ṣe nǹkan ọmọkùnrin mọ́mì mi ọmọ Oǹdó wọn sheriff kí wọn wà legally married àwọn ọmọkùnrin wà practical in that level pé ó fẹ́ mi ó gbé mi lọ sílé Olúṣetí kẹ́ ọmọ Èkó ni èèyàn bíi Wàsíù Àyìndé bàbá yín náà ni ọmọ jayéjayé Olúṣetí wà lọ mọ̀ wọn fámìlì mi wà lọ sanwó dáórì mi Olúṣetí ẹ̀kọ́ Olúṣetí ò ṣe àwọn Olúṣetí ò lè ṣe tẹ̀ gbogbo báàgì ọkọ lẹ̀ ó dẹ̀ lọ marry legal my mother married she's a legal wife legal wife she marry and she bury her pẹ̀lú wedding ring yẹ ṣó ti yẹ ṣó ti gbọ́ ẹ lọ sọ lọ́jà. yẹ ẹ bímọ fún ara àwọn tí wọ́n ti pàtẹ òbò ìyàwó sàárà ṣùgbọ́n yẹn evidence bó ṣe máa ń sọ. kí wọ́n sọ evidence. ìyá ẹ̀ náà lọ bímọ fún. olórí burúkú ẹ̀ ò tún wá dúró láyé láti kọ́ ọmọ òfò tó lọ bí sílé ọlọ́kọ̀kọ̀lọ́kọ̀. ègún àti èpè tí first wife fi ń sin gbogbo àwọn ọmọ tí wọ́n bí. ipe èmi sí gbẹ̀ngbà tí mo fọ́kọ mi o èmi àtọkọ mi jọ jìṣẹ́ jìyà ká tó débí ni. First of all, àwọn ẹ̀gbọ́n mi mélòó lóko kó wà lára abroad. Ó ṣàrí mi ní ìsìnkú. In my family, àwọn brother mi, àwọn first wife, second wife, daddy mi ni, like I said, mommy mi ni fourth wife. Ìjọba àwọn torí mi lọ kíkà ní àwọn first wife, second wife, first wife wà ń bẹ̀. Àwọn ìyá mi wà ń bẹ̀. Tó bá ó ṣàrí tí mo celebrate the first wife mọ daddy mi, ìyá tó tọ́ mi yẹn. Kó lè mọ̀ pa ní family. Jealous, lè ṣoríire. Àwọn ẹ̀gbọ́n mi ṣoríire èmi náà ṣoríire àwọn àbúrò mi náà ṣoríire àwọn dàbí ó fẹ́ gbọ́n ó fẹ́ kí wọ́n dárúkọ ni kò ní dá fún ẹ Àbíkẹ́ ò ní kú rè fún ìfọ̀mà òkèrè ìgbìnìwọ̀n ẹrú nìyẹn Àbíkẹ́ ni mo máa dá lóhùn padà àwọn ẹ̀gbọ́n mi ṣoríire èmi ṣoríire àwọn àbúrò mi náà ṣoríire ó kọ́ lè jura wọn lọ ni Ọlọ́run gbàdúrà wa gan ayé Olúṣetí kò bá yíyan jẹ ayé ọ̀run mọ́ láti dáná aláti ṣoríire ó máa pọ̀ jura wọn lọ ni èmi pè jẹ́ public person ni kò yẹ torí lọ pé ló ṣì ṣòbó yẹn ọmọ ìyá ṣòbó yẹn wá sọ achievement tí ìyá ẹ̀ níláyé kó tó kú fún wa bàbá ẹ̀ gan wá sọ fún wọn wá sọ sórí bàbá àti ìyá ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe sọ tèmi comfortable wá sọ fún wa olórí burúkú ìgbín ìwọ̀nsẹ̀ ni ìwọ̀n kọ́lù mọ̀ ń dá lóhùn ìyá ẹ̀ máa tọ́nà sí lára ìyá ẹ̀ máa wọlé sí lára ìyá ẹ̀ máa gba bullet Àbíkẹ́ mo sọ bẹ́ẹ̀ confam ẹrú ẹ̀ ni jù wọ́n síta rán wọn síta mú wa ń lè tó bá ní confident nínú ayé ipá ayé ìyá Àyìnà ayé ẹ̀ dá bọ́ síta kó wá sọ sórí Àyìnà fún wa Àbíkẹ́ ẹ má pè mí o mo ń bọ́ lọ́wọ́ báyìí o. gbogbo ẹ̀yin olórí burúkú ọmọ tí wọ́n ń bí tẹ́ jẹ́ kí n gbádùn ọkọ mi ara èpè ẹ̀ ló ń já ìwọ yìí sí kiri. ń bọ̀ ọmọ mi kan bá mi sọ̀rọ̀ ó ní tell her to go and what advise Regina diabetes and Ṣadé Ọkọya that got married to an old man and money age still dey okay for popsi no be today women dey marry men na ṣé o bá wòrán tì. egun first wife. Egun first wife fún yín lè má wọlé. because you think that ẹnu ẹ bad òmòrò sọ my darling kò sẹ́ni tó máa ń lọ sí school láti throw caution in the wind. ẹnu mi bá lè mú ọ̀pọ̀ ẹnu mi bad. Do you think are you the one to remind me or are you the one to tell me pẹ̀lú mi bad? Ẹnu kọ́ pẹ̀lú bad yìí Ọlọ́run tó jẹ́ kí n ní tongue tie láwọn Ọlọ́run pé kò bẹ́ẹ̀ kí n sọ̀tọ̀ kù sọ ló ṣe fi tongue tie sí mi láwọn kò yẹ Ọlọ́run fẹ́ kí n mọ ọ̀rọ̀ tí máa sọ
ni àwọn mi ṣe lẹ̀ mọ́lẹ̀ ọlọ́run mọ bó ṣe máa ń ṣe kan ẹ̀ èyí tó lọ́mọ pé káláwọ̀ yìí kò sí tọ́ǹkà yìí ń bẹ̀rẹ̀ wàhálà ni o. Yes, ẹ káàbọ̀ sórí ètò Dky Ìfẹ́ Olúwa show, the baby of Yorùbá nation. Èmi gangan lèmi, wọn ò ní fẹ́ lómi ṣe mí. Èmi gangan lèmi, wọn ò ní fẹ́ lómi ṣe mí. Èmi gangan lèmi o, wọn ò ní fẹ́ lómi ṣe mí o. Èmi gangan lèmi, wọn ò ní fẹ́ lómi ṣe mí. Èmi gangan lèmi, wọn ò ní fẹ́ lómi ṣe mí. Ẹ wá ra aṣọ, ẹ wá ra o, mi ò ṣe kò gbà. Kó lọ́lẹ̀ kó dowó gbàǹjo, kó lọ́lẹ̀ kó dowó. Òyìnbó ló ṣe mí ni mò ń ta ṣòkòtò àtẹ̀wù lélẹ́yìn náà tí mo mú dání. Ẹ ti láwọn tí mo ṣó yín lẹ́ẹ̀kan yẹn. Pọ́sì àtàṣọ tomash, ṣòkòtò àtẹ̀wù tomash. Ẹ ti rí wọn báyìí lọ́lọ́kan òjọ̀kan. Ẹ jẹ́ ṣàánú mi, ẹ wá ra jà, ẹ wá ra dìrẹ. Àwọn àdìrẹ tó fine, mo tún another colour, another pattern. Àwọn àdìrẹ lóríṣiríṣi. Ẹ wo cool color yìí. Àwọn bí color yẹn ṣe cool. Ṣẹ́tírí. Ó cool gidi. Ó mú yes. Búbù ni o. Ṣẹ́tírí long one búbù. 3/4 náà wà. 3/4 wà. Àwọn búbù tẹ́ lè wọ̀ lọ mosque, ẹ lè wọ̀ lọ sí àsálátù, ẹ lè wọ̀ lọ sí jimat, ẹ lè wọ̀ lọ sí Sunday service. Kò síbi tẹ́ lè wọ̀ wọ́n lọ. Gbogbo ẹ̀ ni mo ní ń bíbáyìí. Gbogbo ẹni mo ní lọ́lọ́kan òjọ̀kan. Ẹ pé Dky Ìfẹ́ Olúwa show, kẹ́ wá rajà, ẹ wá ra ohun tí à ń tà. Ẹ ṣàánú mi, ẹ ní nìkan ṣayé, ẹ ní jẹ gbèsè oníwọlé tọ̀yìn. Ẹ̀yin ìyá mi aládùbáríkà, ẹ̀yin bàbá mi dáadáa, èyí tẹ́ bá rí tí mo bá display, tẹ́ bá like, ẹ screenshot ẹ kẹ́ send ẹ sí mi ní WhatsApp. Á lè wà easy fún mi tẹ́ bá ti pè mí. Tẹ́ bá dẹ̀ rí wípé àwọn èyí tí mo display yẹn ẹ̀yin ò like ẹ̀ because nǹkan tó mú Táyé kọ́ ló mú Kẹ́hìndé. Ẹ pè mí video call, kájọ ṣe video call kí n display àwọn ọjà fún yín. Ẹ lè select èyí tó bá ti wù yín níbẹ̀. Mo wà ń bí ní Sẹpẹ́, lace wà, Ankara wà, àwọn Ankara 2 color wà, àwọn Ankara 1 color wà, Ankara mix with lace náà ó wà. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọn sí ni ẹ̀yin ìyá mi. Bákan náà dẹ̀ làwọn aṣọ ọkùnrin náà kò gbẹ́yìn. Ẹ má dára yín láàmú, ẹ má làágùn jìnnà. Ẹ má wá nǹkan tí ò sọnù kiri. Ẹ pé Dky Ìfẹ́ Olúwa show, the baby of Yorùbá nation. Àwọn atayẹ tẹ́ bá gbọ́ pé àwọn aṣọ yẹn ta lẹ́nu, ó ta lẹ́nu, ó mú yes. Ẹ pè mí kẹ́ select kẹ́ ra aṣọ. Mi ò dẹ̀ ń ṣe kò gbà. Ọlọ́run ò fi kò gbà sínú ọ̀rọ̀ mi. Ọlọ́run ò dẹ̀ fi Dky tọ́jú ẹ̀ má padà wá lọ́la. Ọlọ́run ò fi sọ́rọ̀ mi. Ẹ pè mí kẹ́ ra aṣọ ní lẹ́sẹ̀kẹsẹ̀ yín ìyá mi. Ẹ ní nìkan ṣayé yín. Ọlọ́run ò ní fi yín sílẹ̀, ẹ ní dààmú. Ẹ ní kí n gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ patronize mi, ojú òní tì yín o. Ẹ ṣé gan ni mo dúpẹ́ o. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa. Kẹ́tọ̀ notification bell yín. A tún máa sí sọ. Gbogbo àwọn product tá ń tà, gbogbo ẹ̀ ló wà níkàlẹ̀ yìí. Tẹ́ bá ti fẹ́, ẹ pè mí kẹ́ra titi yín o. Ẹ ṣé gogun jẹ̀díjẹ̀dí wa, ogun máa ń pa wá àsìkò tútù la wà yìí. Gbogbo ẹ̀yin dáàdì tẹ́ máa ní àmọ́ ìdí kí ló ṣe àdíá òtútù mú mi ní lọ pé kọfí, kí ló ń jẹ́ kọfí. Wọ́n nǹkan yín mọ́ra, kẹ́ gbọ́n òtútù nù dànù fún wọn, kẹ́ gbọ́n wọn jìgìjìgì, kẹ́ gbé wọn débẹ̀débẹ̀ ń sìn. Kẹ́ tẹ́ dò, kẹ́ tẹ́ yé, kọ́ máa sọ fún yín pé my dear mo ti ń sweat, mo ti ń làágùn wá látinú. Kẹ́ máa ní ó tí ò tí làágùn tó, ó tí làágùn tó. Kẹ́ máa ní jọ àní mo ti ń làágùn látinú lògùn yẹn ti ń wá. Òru ti mú mi, ó dà tán AC ìgbà yẹn náà wọ́n pé yes ọkùnrin ni yín. So gba iṣẹ́ bá ní ìdáwọ́ àgúnmu máa ń pa wà bẹ́ẹ̀ yẹn Ọlọ́run bó ṣe máa rí mo sọ fún yín yẹn.
ẹ pè mí kí n fún yín ní phone number iléeṣẹ́ ọtí El Natural Aba tó bá dẹ̀ jẹ́dìjẹ́dì ló ti pa iléeṣẹ́ yín náà ẹ pè mí kí n fún yín ní phone number àwọn ojú òní tìyìn mi ní wẹ́nikẹ́ni nínú yín tì ẹ ṣeun gan ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹ́ tàn notification bell á tún máa sí sọ mi ò ṣe kó gbà bye for now.